Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ yìí ò ní pé àwọn elder wọ́n pe kábíyèsí o, wọ́n sọ fún kábíyèsí pé kábíyèsí ò ráyè láti ṣe kábíyèsí lórí ìlú mọ́, wípé ọ̀rọ̀ àwọn obìnrin tó kó sínú palace nìkan ni wọ́n máa ń sọ, wípé báwo làwọn ṣe máa gbé ìgbésẹ̀ láti tẹ̀síwájú. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ni mo kí yín káàbọ̀ sí orí channel mi. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o, ṣé dáadáa ni mo bá yín. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. And my old subscribers, I say thank you. And my new subscribers, I say welcome. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀wọ́ tí ẹ bá tíì subscribe, ẹ̀yin èèyàn mi, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ subscribe so that anytime tí n bá post any gist ẹ máa rí. Ẹ share, ẹ like, ẹ comment. God Almighty will bless you. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tán. Ọlọ́run á gbàkóso, á dúró ti kábíyèsí. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn elder yìí, wọ́n ní wọ́n sọ fún kábíyèsí allegedly pé kí ló dé tí kábíyèsí ń go after Queen Naomi, tí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ìlú tí wọ́n jọba lé lórí, wípé is either ọ̀rọ̀ àwọn olórí àbí ọ̀rọ̀ àwọn Queen Naomi all the time ni kábíyèsí máa ń go after. Wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò lè yọ̀ǹda Queen Naomi kí wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà, kí àwọn náà dẹ̀ move forward. Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ nìyẹn. Wọ́n ní àwọn elder yìí tún continue pé kí ló dé tí kábíyèsí ò lè fi ara mọ́ àwọn ìyàwó tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wọn, tí wọ́n nífẹ̀ẹ́ wọn dénúdénú, tó jẹ́ pé wọn ò ní máa sọ̀rọ̀ nípa kábíyèsí anyhow. Wípé kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Queen Naomi nìkan ni kábíyèsí gbé sọ́kàn. Wípé pẹ̀lú ẹ̀ náà Queen Naomi lọ sórí social media, wípé ṣéyìn ò kọ́ kábíyèsí lọ́gbọ́n, wípé Queen Naomi ò nífẹ̀ẹ́ wọn. Ẹ̀yin elder, ilé ayé le. Wọ́n ní àwọn elder yìí tó tẹ̀síwájú allegedly wípé táwọn bá béèrè lọ́wọ́ kábíyèsí pé kí ni ìbájáde láàrin àwọn àti Queen Naomi, wọ́n ní wọ́n sọ pé kán má worry, àwọn wà lórí ọ̀rọ̀ yẹn. Wípé láti ọjọ́ tí kábíyèsí ti ń sọ̀rọ̀, àwọn ò rí ìyípadà kankan. Wọ́n ní all the time ọ̀rọ̀ Queen Naomi ni, ọ̀rọ̀ àwọn olórí ni, kábíyèsí ò move forward lórí ọ̀rọ̀ Queen Naomi. Wípé tí kábíyèsí ò bá mọ nǹkan tó yẹ kán ṣe, àwọn máa gbégbèsẹ̀. Àwọn mọ nǹkan tó yẹ káwọn ṣe lórí ọ̀rọ̀ Queen Naomi. Wípé so kí kábíyèsí kí wọ́n ṣe ìjọba tó yẹ kán ṣe lórí ará ìlú, not lórí olórí. Ẹ̀yin ará ilé, kò máa ń ṣe nǹkan kékeré. Àbẹ́ẹ̀ rí báyìí bí? Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọn ò fáwọn ní èsì tó tọ́ o, wípé every time ni kábíyèsí máa ń sọ wípé àwọn wà lórí ọ̀rọ̀ yìí, àwọn mọ nǹkan tó yẹ káwọn ṣe, ṣùgbọ́n àwọn ò rí ìyípadà. Ní ará ilé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Wọ́n ní all the time kábíyèsí wọ́n máa ní àwọn wà lórí ọ̀rọ̀ yìí, àwọn wà lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní kán wo àwọn Ashley àti Ronke, wípé wọ́n máa ń sọ̀rọ̀ kábíyèsí dáadáa. Ṣebí àwọn tẹ́ ẹ mọ̀ nìyẹn, ṣebí family ni gbogbo yín. Ṣebí ẹ̀yin lẹ mú àwọn obìnrin yìí wá fún kábíyèsí láti fẹ́. Kí ló dé tẹ́ ní máa gbìjà wọn nígbà tó jẹ́ pé wọ́n ti nǹkan bọ̀ yín lápò? Ẹ̀yin oníjẹkújẹ èèyàn ló kún palace. Kábíyèsí ti mọ̀ pé aṣọ ọ̀tá ni àwọn dàbòrà. Ìtorí ẹ̀ ní kábíyèsí ò fẹ́ yẹ kí ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àti Queen Naomi. Kábíyèsí, ẹ jọ̀ọ́ ẹ má finú tán yàn o. Ẹ má finú tán anybody. Ṣé ẹ mọ̀ pé Queen Naomi ti sọ fún yín pé gbogbo àwọn tó tẹ́ ẹ kó mọ́ra ọ̀tá yín ni wọ́n. Ọ̀tá yín ló pọ̀jù nínú àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́. Ọ̀tá yín ló pọ̀jù nínú àwọn tó ń ṣèjọba nínú palace. Wọ́n ń gba bribe lọ́wọ́ gbogbo àwọn ìyàwó yìí. Bá a gbọ́ allegedly lẹ́nu Mariam wípé òun fún gbogbo yín lówó, òun raṣọ fún gbogbo yín. A tiẹ̀ tún gbọ́ wípé ńgbà tí Mariam máa ṣèyàwó,
gbogbo yín náà dáṣọ fún. Ìjẹkújẹ ò jẹ́ kẹ́ ẹ gbọ́n, nǹkan tẹ́ ẹ̀ ń jẹ lẹ́nu kò jẹ́ kẹ́ ẹ gbọ́n. Ọlọ́run á bẹ́ṣù wí. Kábíyèsí, ẹ má trust anybody. All of them are not a good people. They are not a good people, all of them. So ẹ̀yin èèyàn wa, wọ́n ní báwọn ẹ̀dà yìí ṣe dé nìyẹn ò tán sọ wípé Queen Naomi o, pé kábíyèsí yọ̀ǹdẹ̀ kó máa bá tiẹ̀ lọ o, nítorí pé kíni, nítorí pé Queen Naomi wọ́n ti lọ baptize kábíyèsí lórí Instagram pé àwọn ò ṣe mọ́. Wípé látọjọ́ tí kábíyèsí ti ń bẹ Queen Naomi, ṣé Queen Naomi gbọ́ ni? Every time kábíyèsí á máa pààrà Àkúrẹ́, wọ́n máa pààrà Àkúrẹ́, wọ́n máa pààrà Àkúrẹ́, bó ṣe ń pààrà Àkúrẹ́ tó, ṣé Queen Naomi gbọ́? Ipe kí kábíyèsí fi Queen Naomi sílẹ̀ kí Queen Naomi máa bá tiwọn lọ. Ipe ṣe bí kábíyèsí ti fẹ́ yàwó 5 lẹ́yìn, sorry ẹ̀yin èèyàn mi, lẹ́yìn Queen Naomi. Ipe látọjọ́ tó ti fẹ́ àwọn ìyàwó wọn ráyè tiwọn, wọn ṣojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ. Ipe ọ̀rọ̀ Queen Naomi yìí ṣáá ni. Nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ nìyẹn, ẹ̀yin èèyàn burúkú yìí. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ òtítọ́ òun ni kábíyèsí ní sí Queen Naomi. Ẹ mọ nǹkan tó ń jẹ́fẹ̀ẹ́ nítorí pé ẹ wà class. Gbogbo àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ wọ́n ń dàṣe yẹn gbogbo wọn ni, kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ láti inú wá sí wọn. Ìtorí ẹ̀ lẹ fi fẹ́ bombard kábíyèsí pẹ̀lú àwọn tí wọn ò nífẹ̀ẹ́. Pẹ̀lú àwọn tí wọn ò nífẹ̀ẹ́ fẹ́ bombard wọn pẹ̀lú àwọn tí wọn ò nífẹ̀ẹ́. Kí ló dé ẹ̀yin èèyàn burúkú yìí? Kí ló dé? Àwọn èèyàn burúkú ló kún ilé ayé yìí, honestly ẹ̀yin èèyàn mi. Àwọn èèyàn burúkú àwọn ló kún ilé ayé yìí. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣí kábíyèsí ní ojú inú, kí wọ́n mọ̀ pé àwọn ọ̀tá làwọn kó mọ́ra. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní bí kábíyèsí ṣe ń wò wọ́n ni, wọ́n ní kábíyèsí ni wọ́n fi àwọn sílẹ̀ pé àwọn ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ bí ìyàwó àwọn ṣe máa padà wá sí palace. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist. Wọ́n ní kábíyèsí ní kò sí nǹkan tó kàn wọ́n o, wípé family àwọn ni ọ̀rọ̀ yìí kàn, wípé family matter ni, wípé kò sí nǹkan tó kàn wọ́n. Ṣẹ́yìn lẹ tún fẹ́ ìyàwó fún kábíyèsí ni? Àbẹ́yìn náà kọ́ lẹ dá gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí, ẹ̀yin náà kọ́ lẹ dá sílẹ̀. Ṣé ẹ̀yin lẹ fẹ́ bá kábíyèsí tó lé wọn ni? Àbí kábíyèsí ò ní right láti mọ nǹkan tó ń fẹ́ yàtọ̀ sí nǹkan tí wọ́n fẹ́, láti mọ ìyàwó tó ń nífẹ̀ẹ́ yàtọ̀ sí èyí tí wọ́n ò nífẹ̀ẹ́? Why tẹ́ máa ti obìnrin mọ́ kábíyèsí lọ́rùn níbi tí ayé lajú dé? Ẹ̀yin ará ilé, ṣé ẹ rí àwọn obìnrin yìí gan? Ètò wà nínú àwọn obìnrin yìí, honestly they don't have common sense. Mo tún sọ, wọn ò ní làákàyè. Tí wọ́n bá ní làákàyè ni, báwo ni wọ́n ṣe máa gbé yín fún ọkùnrin níbi tí ayé lajú dé? Nítorí pé kíni? Nítorí ẹ fẹ́ gba táìtù olórí. Látìgbà tẹ́ ti wá jẹ́ olórí, tí wọ́n ń gbé igi tó ń gbé tẹ̀lé yín lẹ́yìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé dọ́là ló kún àkáǹtì yín ni àbí pounds? Torí mi ì rí nǹkan kan, mi ì rí kókó. Èyí ìgbádùn ẹ gbà, èyí tí bí ẹ rí gbà, ṣe lẹ̀ ń lament lójoojúmọ́, igbe ẹkún lẹ̀ ń sun kiri. Ó mà ṣe fún yín o, ó mà ṣe. The only person tí mo rí tó jẹ́ pé kábíyèsí tó ṣe bí ọkọ fún òun ni Dr. Elizabeth, nítorí pé gbogbo wa lálájú wa sílẹ̀ la rí marriage wọn tí kábíyèsí náwó tán nára. Ṣùgbọ́n ẹ̀yin yòókù, ìyàwó sàárà lẹ bá dé wá palace. Àwọn olóyè yìí náà ló gbé yín fún kábíyèsí. Wọ́n gbé yín bí honestly, in fact it was a shame. Ó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú báyìí ní gbogbo yín. Wọ́n gbé yín, èyí Mariam yẹn náà máa pariwo, I'm the first wife. Jọ́ torí Ọlọ́run, kí ló fi jẹ́ first wife? Ìwọ tó jẹ́ pé inú ẹ̀ ò dùn láti àárọ̀ títí dalẹ́ nínú palace yẹn, ìjà ní lójoojúmọ́. Ìjà ní lójoojúmọ́. Wọ́n á gbé yín fún kábíyèsí bí ìyàwó sàárà. Inú yín, in fact it was a shame. It was a shame. Nítorí ẹ̀ náà nígbà tẹ́ ti kówó owó sí àpò. Mo dẹ̀ mọ̀ pé Mariam ló máa wà ń di ọ̀rọ̀ yìí. Ẹ tún ti lọ bribe àwọn olóyè. Tẹ́ bá ti bribe wọn, ìgbà yẹn ni àwọn ẹ̀dà yẹn máa jáde. Àwọn fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ẹ ti rí reason tí Queen Naomi fi láwọn ò ní padà wá sínú palace yẹn àfi tí gbogbo wọn bá lọ? Tó wọ́n mọ̀ pé àwọn ìka obìnrin náà wà nínú palace yẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ó lágbára. Honestly, Ọlọ́run á bẹ́ṣù wí. Ọlọ́run á gbìjà Queen Naomi. Ó máa fight for battle Queen Naomi.
Kábíyèsí ẹ gbégbèsè lórí ọ̀rọ̀ yìí ti ń pẹ́ jù, ọ̀rọ̀ yìí tí ẹ ti ń fi falẹ̀ jù. Ọlọ́run Elédùmarè á kọ́ yín ní nǹkan tẹ́ ẹ máa ṣe o. èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, wọ́n tún ti lọ bribe àwọn elder bó ṣe máa ń bribe wọn o. Bóyá mọ́tò ni Mariam rà fún wọn, àmọ́ èyí tó rà fún wọn bó ṣe máa ń bribe wọn all the time nìyẹn. Allegedly bá dẹ̀ ṣe máa ń gbọ́ nìyẹn, epo tún ti lọ bribe wọn. Ṣé ẹ mọ̀ pé recently la gbọ́ story allegedly kan tán ni ó lọ gbé owó ńlá fún bàbá Kabiyesi. O rè pé oníjẹkújẹ ni bàbá wa tó jẹ́ pé ọjọ́ alẹ́ wọn, ọjọ́ tó máa dá ni, tólúwa máa bá wa dúró tí wọn tó máa san wọ́n sí rere. Wọ́n dọwọ́ ẹ̀ lù báyìí ni pẹ̀lú aago orí burúkú tó lóun rà. A máa bribe àwọn èèyàn kiri. Mi ò understand. Òun bribe, gbogbo yín bribe, still yet náà Kábíyèsí ò nífẹ̀ẹ́ yín. Ẹ̀ ń tira yín mọ́ Kábíyèsí lọ́rùn ni. Ẹ mọ nǹkan tó ń jẹ́ love ni. Ẹ mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ òtítọ́ ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè wó ìfẹ́. Kò sí bẹ́ẹ̀ ṣe lè wó ìfẹ́. Anyway, ẹ̀yin èèyàn wa, tá a bá tún gbọ́ update, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Gbogbo etí tó ń gbọ́ mi, ní agbára Ọlọ́run òkè lọ́la yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín, Máṣọ́lá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì o. Ẹ ṣé, mo dúpẹ́. Thank you. God bless you. Please share this video, like and subscribe.